ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nìkan ló lè yanjú wàhálà ètò ààbò lórílẹ̀‐èdè yìí. Gani Adams ló sọ bẹ́ẹ̀. Ààrẹ ọ̀nà kakanfò ti ilẹ̀ Yorùbá Gani Adams ti ṣàtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó ní pínpín ẹ̀ka ìṣàkóso ọlọ́pàá káàkiri àwọn ìpínlẹ̀ ṣe kókó báyìí láti lè dojúkọ ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà tó ti mẹ́hẹ̀. Gani Adams ló sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkànnì Channels Television. Ó ní ohun tí àwọn gómìnà apá gúúsù orílẹ̀‐èdè yìí ṣe nípa ṣíṣe àtìlẹ́yìn fún ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ dára púpọ̀. Adarí Oòduà People's Congress ọ̀hún ti wá ṣe ṣàǹdáńkátà fún àwọn gómìnà ọ̀hún lórí bí ọwọ́ wọn ṣe síwájú ìjọ lórí ọ̀rọ̀ ètò ààbò. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tí ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí bá ká lára kò ní tako àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lábẹ́ bó ti wù kó kéré mọ́. Bákan náà ló sọ wípé ara ìdojúkọ tí àwọn ọlọ́pàá ń kojú ni pé púpọ̀ lára wọn ni wọn kò mọ àyíká ibi tí àwọn agbébọn ti ń ṣe ìkọlù. Ó ní àwọn tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ nìkan ló lè mọ ti fún tẹ̀dọ̀ ìpínlẹ̀ wọn nítorí wọ́n mọ agbègbè wọn dáadáa. Kò sì sí ibi tí àwọn agbébọn lè gbà wọlé tí wọn kò ní tọ ipa wọn.